Ìgbòho ti fárígá o. Ó ní tí àwọn Fúlàní agbésùmọ̀mí bá láwọn ò ní wọ́n kún, ó láwọn náà ò ní ìgbà láàbọ̀ mọ́ o. Ṣẹ́yìn náà ti gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, Ọ̀yọ́ àti Èkó yóò sowọ́pọ̀ lórí ètò ààbò tó mẹ́hẹ lásìkò yìí ní gbogbo òpópónà márosẹ̀ o. Ẹ gbọ́, kí ló dé tí àwọn aráàlú ṣe ń kọminú lórí bí iná bá ti ń ṣe ségesège lásìkò ọdún yìí? Sunday Ìgbòho ti fárígá o. Ó lóun ò lè máa wòran kí àwọn Fúlàní máa jẹ ìlú òun run o. Ó tẹ̀síwájú pé 3 nínú àwọn àgbẹ̀ ìlú òun ni àwọn Fúlàní ti kọlù báyìí o ní ọjọ́ Ajé o. Ó ní sùúrù òun ti fẹ́ dópin báyìí o, nítorí tẹ́ ẹ bá sún mi kan ògiri kùtùpù awu o. Nínú àtẹ̀jáde tó fi síta ló ti sọ̀rọ̀ náà jáde. Ìgbòho tẹ̀síwájú pé kò sí ẹ̀ṣẹ̀ kan tí àwọn ọkùnrin mẹ́ta yìí ṣe fún wọn ju pé wọ́n kọ̀ láti jẹ́ kí àwọn Fúlàní náà fi màálù wọn jẹ oko ni o. Ó ní ṣé ẹ dẹ̀ mọ̀ pé a ti ń pọ̀rọ̀ yìí lówe o, ó ti ń fẹ́ máa láàárọ̀ nínú o. Ó ní ohun tí mo ṣe ń torí rẹ̀ pariwo fún ìjọba rèé o láti bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sí àyípadà kankan lórí rẹ̀. Ó tẹ̀síwájú pé báwo ni àwọn èèyàn ṣe máa kojú ìkọlù káwọn tó ń kọlù wọ́n sì máa rìn kiri pẹ̀lú ìrọ̀rùn, kò lè ṣeé ṣe. Ó ní ìjọba ò tí ì gbìyànjú tó rárá lórí ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ yìí o, nítorí nínú ewu ni ẹ̀mí àwọn èèyàn wà o. Sunday tẹ̀síwájú pé kí ìjọba ó gbé ìgbésẹ̀ tó lágbára kó tó di pé àwọn olùgbé agbègbè náà yóò fi òfin sọ́wọ́ ara wọn o, tí wọ́n sì máa dáàbò bo ara wọn fúnra wọn. Ṣẹ́yìn náà ti gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, Ọ̀yọ́ àti Èkó yóò sowọ́pọ̀ lórí ààbò. Àtúgbọ́ pé sọ́jà, Àmọ̀tẹ́kùn àti àjọ NSCDC náà yóò ṣiṣẹ́ papọ̀ lásìkò ọdún láti lè dáàbò bo ẹ̀mí àwọn èèyàn o. Nítorí bí àwọn agbésùmọ̀mí ṣe ń dúnkokò mọ́ àwọn aráàlú pé lásìkò ọdún àwọn yóò ṣe ìkọlù sí àwọn ìpínlẹ̀ kan o. Ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí ló kéde ọ̀rọ̀ náà jáde lọ́jọ́ Ìṣẹ́gun. Ó tẹ̀síwájú nínú àwọn àlàyé tó ṣe. Ó ní àwọn ọlọ́pàá, sọ́jà, civil defence tí a mọ̀ sí NSCDS àti àwọn Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò ṣiṣẹ́ pọ̀ láti rí dájú pé ààbò tó péye wà fún àwọn ará ìlú lásìkò yìí o. Wọ́n tẹ̀síwájú pé àwọn ẹ̀ṣọ́ aláàbò náà yóò mójútó àwọn ọ̀nà bíi márosẹ̀ Èkó sí Ìbàdàn, Ṣàgámù sí Ìjẹ̀bú Òde àti àwọn ọ̀nà mìíràn tí àwọn èèyàn máa ń gbà rìnrìn àjò. Wọ́n ní àwọn fi ń dá àwọn aráàlú lójú pé ètò ààbò náà kì í ṣe fún àsìkò ọdún yìí nìkan o, bí kò ṣe pé wọn yóò máa bá iṣẹ́ wọn lọ lẹ́yìn ọdún, tí iléeṣẹ́ ọlọ́pàá sì ti kéde pé kí ẹnikẹ́ni ó má ṣe yin báńgà kí àwọn aráàlú sì ṣe ọdún jẹ́jẹ́ o. Àtúgbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi nọ́mbà ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn síta fún ìfisùn látọwọ́ ẹnikẹ́ni. Wọ́n ní nọ́mbà náà ní 09062837609 àti 09120141706 àti 09151027369. Mínísítà tó ń rí sí bí iná mọ̀nàmọ́ná yóò ṣe dúró déédéé ti sọ̀rọ̀ o. Ó ní àwọn èèyàn kan ló wà nídìí bí wọ́n ṣe ń ba iná ìjọba jẹ́ o. Ìdí nìyí tí iná kò fi ṣe déédéé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Adébáyọ̀ Adélábù, ẹni tó jẹ́ mínísítà fún ètò agbára, wá ṣàlàyé pé àwọn tí ń ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́ o, lẹ́yìn tí ìjọba sì ń ṣàmójútó rẹ̀ gidi gan láti rí dájú pé iná ọba náà tàn káàkiri àwọn ìpínlẹ̀ káàkiri àgbáyé. Fún òdúpọ̀ Awújalẹ̀ mọ́ o, Wàsíù Àyìndé fi gbé ta. Àjọ NAFDAC ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn tó ń jẹ Indomie vegetables láti fòpin sí nítorí ó léwu o. A gbọ́ pé Wàsíù Àyìndé ti kéde pé òun kò du ipò Awújalẹ̀ mọ́ o lẹ́yìn tó lulẹ̀ lórí ẹjọ́ tó pè tako ìgbésẹ̀ yíyan Awùjalẹ̀ tuntun. Ó ní mo ti yọwọ́ mi, mo ti yẹsẹ̀ mi o, n ò ṣe mọ́. Nínú ìwé tó kọ ránṣẹ́ sí ilé ẹjọ́ láti gbọ́ àwọn ọ̀rọ̀ tó kọ pé òun kò du ipò oyè kankan mọ́ o. Agbẹjọ́rò rẹ̀ ló gbé ìwé náà kalẹ̀ síwájú ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ajé, ọjọ́ 22 oṣù kejìlá ọdún tí a wà yìí o. Síwájú sí i, lánàá ọjọ́ Ajé ní ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Ògùn, ó ní òun ti wọ́gi ilé ẹjọ́ tí K1 pè láti bẹ́gi dínà ìgbésẹ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún àtàwọn tí wọ́n jọ ń dupò náà o. Ṣáájú, ẹni tó jẹ́ agbẹjọ́rò K1 Wahab Shittu Sir ní òun rọ ilé ẹjọ́ kó dá ìgbésẹ̀ yíyan Awùjalẹ̀ dúró títí tí ilé ẹjọ́ yóò fi gbọ́ ẹjọ́ tí ó pè tako ìgbésẹ̀ náà tẹ́lẹ̀ rí. Àmọ́ ṣá, nígbà tí ọ̀rọ̀ náà dé iwájú adájọ́ wọn nìyí, a gbọ́ pé níṣe ló da ọ̀rọ̀ náà nù ni o, nítorí ó ní ẹ̀bẹ̀ náà kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá àti pé kò sí ẹ̀rí tó múnádóko láti gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Ṣẹ́yìn náà ti gbọ́ nípa Indomie vegetables flavour. Ohun tá a gbọ́ ni pé àjọ tó ń rí sí oúnjẹ àti oògùn lílò ní Nàìjíríà NAFDAC ti kéde pé oúnjẹ ayárabíàṣá Indomie vegetables flavour léwu fún jíjẹ báyìí o, léyìí tí iléeṣẹ́ tó ń pèsè oúnjẹ náà sì ti ní kí wọ́n kó gbogbo rẹ̀ kúrò lọ́jà pátápátá. Síwájú sí i, ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè, ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ náà, wá ṣàlàyé pé oúnjẹ náà kò sí ní títà lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ o,
nítorí orílẹ̀-èdè France ni wọ́n ti ń kó wọlé lẹ́yìn tó ti di èèwọ̀ fún gbogbo àwọn tó ń tà lọ́wọ́ yìí kí wọ́n lọ kó dànù nítorí ewu ń bẹ lóko lóńgẹ̀ o. Adéyẹyè tẹ̀síwájú pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin káàkiri gbogbo ìpínlẹ̀ láti rí dájú pé wọ́n kó oúnjẹ náà kúrò lọ́jà níbikíbi tí wọ́n bá ti fojú gan ní rẹ̀ o. Kéku ló gbọ́ kó sọ fún tòkó pé Indomie ti wà lára àwọn oúnjẹ tí ìjọba àpapọ̀ ti fòfin dè pé kò gbọ́dọ̀ wọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ o, àtọmọ kékeré àti àgbàlagbà. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.